Ẹ kú dédé àsìkò ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Baba ayérayé nínú àwọn ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín o fún àánú ńláǹlà tí ẹ fi dá wa sí, tí a wà láàyè, tí a wà láàyè tí ó dára. A tún ti rí ọjọ́ àìkú mìíràn nínú oṣù ìkarùn-ún, oṣù oore ọ̀fẹ́. Ọlọ́run alágbára gbàdúrà wípé oore ọ̀fẹ́ tó tayọ, ẹ yọ̀ǹda rẹ̀ sínú ayé wa ní orúkọ Jésù. Àti pé ọ̀rọ̀ tí a ó gbọ́ lénìí kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, kó ṣe ayé àti ọkàn wa ní rere. Torí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín, àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ. Èní ọjọ́ àìkú, ọjọ́ 12 oṣù karùn-ún. Àkòrí tí a ó gbé yẹ̀wò sọ wípé níní àǹfààní sí ìrètí tòótọ́. Níní àǹfààní sí ìrètí tòótọ́. A mú Bíbélì kíkà wa àkọ́sórí nínú ìwé Róòmù orí 5 ẹsẹ̀ 5. Àkọ́sórí wa nínú ìwé Róòmù orí 5 ẹsẹ̀ 5. Ìrètí kì í sì dojú tì ni, nítorí a ti tan ìfẹ́ Ọlọ́run kà wá lọ́kàn láti ọ̀dọ̀ ẹni mímọ́ wa, láti ọ̀dọ̀ ẹni mímọ́ wa tí a ti fi fún wa. Nígbà tí a mú Bíbélì kíkà wa nínú ìwé Róòmù bákan náà, orí 5 ẹsẹ̀ 1 títí dé 9. Ǹjẹ́ bí a sì ti dá wa láre nípa ìgbàgbọ́, àwa ní àlàáfíà lọ́dọ̀ Ọlọ́run nípa Olúwa wa Jésù Kristi. Nípasẹ̀ ẹni tí àwa sì ti rí ọ̀nà gbà nípa ìgbàgbọ́ sí inú oore ọ̀fẹ́ yìí, nínú èyí tí àwa gbé dúró, àwa ń yọ̀ ní ìrètí ògo Ọlọ́run. Kì í sì ṣe bẹ́ẹ̀ nìkan, ṣùgbọ́n àwa ń ṣògo nínú wàhálà pẹ̀lú. Bí a ti mọ̀ pé wàhálà ṣíṣe sùúrù, wàhálà ń ṣiṣẹ́ sùúrù, àti sùúrù ń ṣiṣẹ́ ìrírí, àti ìrírí ń ṣiṣẹ́ ìrètí. Ìrètí kì í sì dojú tì ni, nítorí a ti tan ìfẹ́ Ọlọ́run kà wá lọ́kàn láti ọ̀dọ̀ ẹ̀mí mímọ́ wa tí a fi fún wa. Nítorí ìgbà tí àwa jẹ́ aláìlera ní àkókò tí ó yẹ, Kristi kú fún wa. Ó kú fún àwa aláìwà bí Ọlọ́run, nítorí ó ṣọ̀wọ́n kí ẹnìkan kí ó kú fún olódodo, ṣùgbọ́n fún ènìyàn rere. Bóyá ẹlòmíràn tilẹ̀ lè dábàá àtíkú, ṣùgbọ́n Ọlọ́run ti fi ìfẹ́ òun pàápàá sí wa hàn nínú èyí pé nígbà tí àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀, Kristi kú fún wa. Mélòó mélòó sì ni tí a dá wa láre nísinsìnyí nípa ẹ̀jẹ̀ rẹ̀, ni a ó gbà wá là kúrò nínú ìbínú nípasẹ̀ rẹ̀. Kí Olúwa kó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀. Wáyé ẹ jẹ́ ká tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ àìkú. Ọ̀kan lára ọ̀nà tí èṣù máa ń gbà láti dènà ètò Ọlọ́run fún ayé àwọn ènìyàn ni kí ó mú ọkàn wọn lọ sí ipò àìnírètí. Ó ṣe ni láàánú pé àwọn kan nínú ìjọ lónìí ti gbà fún àrékérekè Sátánì yìí o, wọ́n sì ti ń gbé ayé tó kún fún àìnírètí. Nínú ìwé Oníwàásù orí 1 ẹsẹ̀ 1 dé 14, a rí ọba tó gbọ́n jù tó sì tún ní ọrọ̀ jù ní ayé tó sọ̀rọ̀ pẹ̀lú ohun ìrẹ̀wẹ̀sì àti àìnírètí. Èyí sọ fún wa pé owó, agbára àti gbogbo ohun ayé yìí kò lè fún ọ ní ayọ̀ àti ìrètí o. Àwọn tó gba ohun ẹ̀tàn èṣù, tí wọ́n gba ohun ẹ̀tàn èṣù ayé yìí láàyè láti gba ìfẹ́ Ọlọ́run kúrò lọ́kàn wọn, yóò wo ara wọn wò lọ́jọ́ kan, wọn yóò sì rí i pé àwọn kò ní ohun kan. Èyí ni ohun tí ó ṣẹlẹ̀ nínú ayé ọba Sólómọ́nì, gẹ́gẹ́ bí ó ti ṣe rí nínú ìwé àwọn ọba orí 13. Ìwé àwọn ọba kìíní orí 11 ẹsẹ̀ 3. Ó sì ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin obìnrin àti ọmọ ọba àti 300 àlè, àti aya rẹ̀ sì yí ní ọkàn padà. Bíbélì kìlọ̀ fún wa nínú ìwé Hébérù orí 3 ẹsẹ̀ 12 pé kí a ṣọ́ra kí ọkàn búburú ti àìgbàgbọ́ kí ó má ṣe wà nínú ẹnikẹ́ni yín ní lílọ kúrò lọ́dọ̀ Ọlọ́run alààyè. Sólómọ́nì kúrò lọ́dọ̀ Ọlọ́run, ayé rẹ̀ sì di kòròfo. Bí ó tilẹ̀ jẹ́ pé ọba tó lówó lọ́wọ́ ni, kò sí ayọ̀ tàbí ìtẹ́lọ́rùn kankan nínú ọrọ̀ o. Kí o wá pàdánù ìbáṣepọ̀ rẹ pẹ̀lú Ọlọ́run. Máàkù orí 9 ẹsẹ̀ 36 sọ pé, nítorí pé èrè kí ni fún ènìyàn tí ó bá jèrè gbogbo ayé tí ó sì sọ ẹ̀mí rẹ̀ nù.
Owó àti òkìkí kò lè fún ọ ní ìrètí. Kristi nínú rẹ nìkan ló lè fún ọ ní ìrètí fún ọjọ́ ọ̀la tó dára. Pẹ̀lú Kristi, kì í ṣe ayé yìí nìkan ni wà á ní ìrètí fún ọ, ṣùgbọ́n ìwọ yóò ní ọjọ́ ọ̀la tó dájú ní ayérayé. Tí o bá ní Kristi, dì í mú ṣinṣin nítorí ogún tó tóbi jù tí o lè ní nìyẹn o. Ìwé Pétérù kejì orí ìkíní ẹsẹ̀ kẹta wípé bí agbára rẹ bí Kristi ti fún wa ní ohun gbogbo tí í ṣe ti ìyè àti ti ìwà bí Ọlọ́run nípa ìmọ̀ ẹni tí ó pè wá nípa ògo àti ọlá ńlá rẹ̀. Tí o bá ti padà sẹ́yìn ní àkókò kan tàbí òmíràn, ṣe àyẹ̀wò ara rẹ o. Wo ibi tí o ti dàárú kí o sì lọ bá Ọlọ́run ní ìrònúpìwàdà tòótọ́. Ó yẹ kí o rí i dájú pé o wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ àwọn onígbàgbọ́ tí ó yí ọ ká o. Má ṣe gbéraga jù láti bá ẹnikẹ́ni sọ̀rọ̀ kí ó ràn ọ́ lọ́wọ́ láti ní ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run padà. Tí ọkàn rẹ bá ti yí kúrò lọ́dọ̀ Ọlọ́run, mo gbàdúrà pé yóò mú ìbáṣepọ̀ rẹ̀ padà pẹ̀lú rẹ lórúkọ Jésù, yóò sì mú gbogbo ohun èrò àìnírètí tó wà lọ́kàn rẹ kúrò ní orúkọ Jésù. Ọ̀rọ̀ àyẹ̀wò: ṣe àtúnṣe ayé rẹ o. Ǹjẹ́ ò ń gbé Ọlọ́run lé orí gbogbo nǹkan bí? Ǹjẹ́ ò ń gbé Ọlọ́run lórí gbogbo nǹkan bí? Ẹ̀já sọ pé bàbá mi, Olúwa jọ̀wọ́ fún mi ní oore ọ̀fẹ́ láti fi ọ́ síwájú, láti máa wá ìjọba rẹ àti láti gbọ́kànlé ọ kí n lè rí àǹfààní ìrètí tòótọ́ tó ń bẹ nínú rẹ. Olúwa yóò ràn wá lọ́wọ́ ní orúkọ Jésù. Olúwabùkọ́lá Ayákó ní orúkọ mi. Nígbà tí a máa pàdé ní ọ̀la, ẹ máa bá mi share, ẹ máa bá mi comment lórí ẹ̀ kí àwọn ènìyàn kí ó lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Ìpàdé wa bí oyin. A kú iṣẹ́ ìsìn. Ó dàbọ̀.